oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ nílé ayé tá a wà yìí. Ẹ̀bẹ̀ ni mo bá lọ́rùn mi kó má ṣe jẹ́ kí n ṣìyàn o. Ẹ̀bẹ̀ ni mo bá lọ́rùn mi pé kó ṣọ́ mi o nílé ọkọ, nítorí pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni orí mi máa sìn mí lọ. Ẹ̀bẹ̀ mo bẹ̀ o bàbá, bá mi tó lé mi, bá mi tó ilé mi máa dàrú, kábíyèsí mi má ṣe jẹ̀bi nílé ọkọ, má jẹ́ jẹ̀bi o, bá mi tó lé mi tó ilé mi máa dàrú, bàbá mi má ṣe jẹ̀bi nílé ọkọ. Jákèjì mi là. Nọ́ọ̀sì. Ẹ má bọ̀. Àdánwò tí ó borí ẹ̀mí má jẹ́ rí. Kílé ọkọ mi tù mí. Kí n ta àlàbòsùn nílé ọkọ. Kí n bọ́lá mọ̀ pé ó nílé ọkọ. Afẹ́ni orí bá kó yọ ló yege. Ilé ọkọ ni mo wà yìí ó má jẹ́ jẹ̀bi. Orí mi sì mí lọ, bá mi tó lé mi, bá mi tó ilé mi má dàrú, kábíyèsí má ṣe jẹ̀bi ilé ọkọ, má jẹ́ jẹ̀bi o, bá mi tó lé mi, jọ̀wọ́ ilé mi má bẹ̀ mo bẹ̀ o, kẹ́mi má ṣe jẹ̀bi ilé ọkọ. Kò tí dùn yìí kó má dùn lọ bí oyin. Ọ̀gá nìkan ń jẹ láwùjọ òkúta, ẹyẹ bí ọ̀kín ò sí nígbó. Ọ̀gá nìkan ń jẹ láwùjọ òkúta, àjòrà wa lọ tìjàkadì kọ́. Èdùmàrè ló fún wa lóye, òye tẹ́lẹ̀dùmarè fún ẹ kò ní bàjẹ́ o, dókítà alábẹ́rẹ́. Mo ní dọ́tọ̀ yìí ṣíjú wa. Wọ́n wà ránṣà but she's on acid right now. Ó dẹ̀ pé mi ò understand kó tó sọ. We be one busy sir, calm down, one busy. O busy? Oh my God. Ṣé kò sí sir? Ó sì. Dọ́tọ̀ yìí ṣíjú ló múra tẹ́sí ọmọ tó wó yẹn. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, nǹkan mi á ṣẹlẹ̀. Àlọ́ ǹjẹ́ kára burú sir, calm down. Ṣé ní hospital wa a lot of competent doctors. In fact, wọ́n ti àtẹ̀sọ̀ mọ́ yín lọ́wọ́. Ó dẹ̀ pé kì í sọ̀rọ̀ ilé mi bẹ́ẹ̀ sọ, èmi ò bẹ́ẹ̀ sọ wọ́n yẹn o. Dọ́tọ̀ yìí ṣíjú gbọ́dọ̀ tẹ́sí ọmọ táàgó yìí. O gbọ́? Calm down sir. Wọ́n busy. Níbo lo lọ wà? Bo ló wà? Wọ́n busy, wọ́n àtẹ̀sí patient. Calm down. Ó dà mo ti gbọ́ màá wá fún wa. Màá wá lọ fúnra mi. No. Hey, Egba. Sure. What's going on here? Ma you no rush mo wá hospital. Wọ́n lè insist me dey attend to me. Èmi. Exactly where you get no. Doctor, jọ̀ọ́ mo bẹ̀ torí Ọlọ́run bẹ̀ yín. Ẹ jọ̀ọ́. Ẹ wá lọ bá mi attend sọ fún ẹ fúnra yín. Ọ̀rọ̀ mi ò lè yé yín, ọmọ yóò gbọ́dọ̀ kú. Daddy, kò sí nǹkan kan tó máa ṣọmọ yín. Ṣé rí bó ti ṣe sọ pé àwọn doctors ti ń attend sí yẹn. Wọ́n ti ń attend sí nìyẹn. Ṣé wá rí hospital wa bí báyìí gbogbo àwọn doctors wa pátápátá they are all professionals. So ẹ fọkàn yín balẹ̀, ọmọ yín máa wà okay. Mi ò ní kò rí bẹ́ẹ̀ doctor. Ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín, mo fi títóbi Ọlọ́run bá bẹ̀ yín. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ bá mi fúnra yín attend sọmọ yìí. Ẹ jọ̀ọ́. Okay, ẹ má worry, ẹ calm down. Níbo ni ọmọ wọn wà? Emergency ward. Okay, nǹkan tó máa ṣe ń sìn ni pé bá mi lead àwọn lọ sí reception.
Daddy, máa yọjú sí. Kí n tún máa lọ. No, rárá, ẹ kò hold on sí reception. Ẹ jẹ́ kí mi yọjú sí. Ẹ má yọjú sí. Máa lọ yọjú sí báyìí. Máa lọ yọjú sí bí mo ṣe ń lọ yìí. Ẹ má worry, àlàáfíà lọmọ yín máa wà. Oyè tẹ́lẹ̀ Jùmọ̀rè fún ẹ. Kò ní bàjẹ́ o, dókítà alábẹ́rẹ́. Oníwọ̀ yóò pa ọmọ ní àlàáfíà pé ọkùnrin tó bá sinmi lé nítorí pé àwọn agbẹ́kẹ̀wálé o. Nítorí pé àwọn agbẹ́kẹ̀wálé ọlọ́jọ́ tòní Ọlọ́run lórúkọ Jésù nípa agbára ìjẹ ọ̀dọ́ àgùntàn. Olúwa ṣọ́ wa, Olúwa tọ́ wa, Olúwa kọ́ wa, Olúwa bọ́ wa. Bàbá lójú olójú ayé Olúwa ṣẹ́gun fún wa. Ìwọ ọba tó ti ń ṣọ́ wa látàrí lọ́sàn-án títí di alẹ́ yìí lórúkọ Jésù. Gbogbo ẹnikẹ́ni tó bá ń gbógun tì wá, idà Máíkẹ́lì, Olúwa jẹ́ kó kọ́ lára ẹ̀. Idà Máíkẹ́lì, Olúwa jẹ́ kó kọ́ lára ẹ̀. Idà Máíkẹ́lì, Olúwa jẹ́ kó kọ́ lára ẹ̀. Lórúkọ Jésù, Olúwa dójútì, Olúwa dójútì, Olúwa dójútì. Jẹ́ káwa dìde pẹ̀lú ìdálá rẹ̀ tí wọ́n má jò ṣòro ṣe, àdúrà má jò ṣe tiwa tì. Olúwa má dà àdúrà wá sí wa láyà. Olúwa jẹ́ kó lọ sọ́dọ̀ rẹ̀. Ọlọ́run wa tọ́ wa, Olúwa wa kọ́ wa, Olúwa wa bọ́ wa, Olúwa wa fi wá mọ̀nà. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. O tiẹ̀ fẹ́ rọ́jú ká gbàdúrà tán. Ẹ má dá lóhùn. Ẹ má dá. Mama, thank you. My baby. Mi náà lọ sókè. Máa bí mo lò jókòó. Àánú ní tí mo fẹ́ sọ fún ẹ. Wo ṣòrí, mo máa ń dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run wípé ọmọ mi òun ló fún mi gẹ́gẹ́ bí ìyàwó ọmọ. Èmi mo bí ẹ, wọ́n kàn bá bí ẹ. Ṣé o mọ̀ bẹ́ẹ̀? Èmi ni mo bí ẹ. Látọ̀run èmi mo bí ẹ. Ọlọ́run ṣe. Kí ni? Ṣé àwọn patient tó ní látàárọ̀ ṣé kò sú ẹni? Ṣé mi jẹ́ patient ni? Àbí tí n bá jẹ́ patient mi bá sanwó? Ilé tó tán náà. Kí ló dé tí mo parọ́ lásìkò yìí? Ṣé àwọn ọ̀gbìn mi ò láìkí kí wọ́n tọ̀nà sùn rèé? Ti rò pé o sùn bí nítorí pé ọ̀dọ̀ mọ́ sí ló fẹ́ sùn sí tó ti lọ síbẹ̀. Ọ̀dọ̀ mọ́ sí bí mo máa sùn bí ti báwo. Wo ibi tó bá wù mí ni mo lè sùn sí. Ọlọ́run dẹ̀ ti fún mi ní ìyá ọkọ tó dàbí ìyá. Àdúrà tèmi ni pé kọ́lọ́run ṣàṣe kí n fún wọn ní ìbejì làǹtìlàǹtì kí má jẹ́ wọn gbé. Àmín, Ọlọ́run á ṣe bẹ́ẹ̀. Kí ni wo wá o jẹ́ máa fakọ sí tó bá ṣakọjù ṣùgbọ́n kó mo lọ́pṣọ̀n máa padà sọ́dọ̀ mú mi mú lọ romance wọn nìyẹn o. Àbínú kan paná. Pẹ̀lẹ́ wọ́rí ọ. Kó ṣàmì o nílé ọkọ. Nítorí pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. Orí mi máa sìn mí lọ. Ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ bàbá. Bá mi tó lé mi. Bá mi tó ilé mi máa dàrú. Kábíyèsí mi máa ṣe jẹ̀bi nílé ọkọ. Má jẹ́ bí. Yeah, babe, ṣé o ti ṣe tán ni? Ẹni tó bá gbọ́ pé ń béèrè lọ́wọ́ mi pé ṣé mo ti ṣe tán sìn wọ́n á ní bóyá ọ̀nà kan náà lájọ ń lọ. Ṣé ọ̀nà kan náà kan lájọ wá ń lọ ni? At least àjọ máa jáde nínú room yìí, walk the corridor together, down to the living room, down to the compound. Kóníkálukú tó pín yà. So we are on the same level. You can say that again. At least díẹ̀ tó ní nǹkan. Ṣé mo ṣe pé ẹ̀rọ ń pè nìkan? Excuse me, you should take that back. You're not Nkoniko, you're meant for me and me alone. And that's why I love you and I'm ready to spend the rest of my life with you. There's no going back. It is just you and nobody else. That's so sweet of you. Anyway, you also are the love of my life. And I cannot joke with you. You know that, right? Thank you. So, and Thursday, go to carry gynecologists, right? Yeah, you're close. I just saw way. Lágbára Ọlọ́run, Ọlọ́run adé gbàdúrà wa. Amen. Let's go. Okay, right in my pocket. Whoosha. Mami. Setting out. Ẹyẹ ti ṣetán. Ẹyẹ ti fẹ́ gbéra ni o. Ẹyẹ ti fẹ́ fò. Ẹyẹ ò ní jẹun kó tó lọ.
ṣé bí wọ́n máa sọ pé nǹkan tẹ́yẹ bá jẹ lẹ́yẹ ń gbé fùrù máa wẹ̀ ẹyẹ ò ní ṣàṣùn ẹyẹ ń jẹ ẹyẹ mu Ọlọ́run ló ń bọ́ ẹyẹ ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀ka ló fẹ́ wá jẹun ẹ̀ka lọ o ẹyẹ kẹyẹ wá jẹun ẹyẹ jẹun ó ṣàárọ̀ ó ṣàárọ̀ ẹ bá tiẹ̀ mú díẹ̀díẹ̀ ẹ fi rí nǹkan rónú. o lè believe pé grandma wá sí hospital lánàá ṣá. For real? Really? Ẹ gbọ́ màmí. ṣé o mọ̀ pé mi ò kúkú ní nǹkan kan tí mò ń ṣe mo bá débẹ̀ mo má jẹ́ nìtàn ẹ̀ Ọlọ́run mọ̀ fi iṣẹ́ ìwòsàn ó fi rán yé mi gbogbo èèyàn pátápátá ló ń béèrè ẹ̀ obìnrin kan tiẹ̀ wá síbẹ̀ lóní tó mọ̀ bá rí dókítà Oyè o òun ò ní gbà wòsàn mo ní ẹgbàá mi Ọlọ́run má jẹ́ kó kú sí ibi yìí lẹ́yìn kan bá tún dé ó ń gbé ní ọmọ mu ló bá ní dókítà Oyè dáná ní bóyá ó lọ tọ́ílẹ̀tì ní kò tiẹ̀ yé mi ló bá ní tó mọ̀ bá róyè wọn ò ní gbẹ̀bí fún mi ní ẹ wá gbà mí má jẹ ntàn ẹ ọ̀tọ̀ ní ti kán láwùjọ òkúta ọ̀tọ̀ ní ti yọ láwùjọ ìpẹ́ Ọlọ́run fi iṣẹ́ yẹn rán mi gbogbo èèyàn ló ń béèrè ẹ̀ Ọlọ́run ṣe o Aláṣàkẹ́ ẹ wo gbogbo ìgbàlẹ̀ mi náà máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin àgbà náà lẹ ní ohun àdániwáyé ló fi rí ẹwà fákúkọ ó kọ òun lọ́hùn náà ni kó wù mí sùnsùn pé kí mo lè fi ta ọgbọgbọ ìlọ rẹ náà ó bóyá gbà má mánéjà ó kọ tí oore sí mi ní. àbí kó lè wá máa wo òun èmi gangan fúnra mi mo dojúmọ́ báyìí ni mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí n ṣe alábàápàdé ẹ̀ kò tó wá kí n ṣe wọ nìkan o àti mọ́mì náà torí wọn tiẹ̀ jẹ́ kí n mà láyé pé mi ò ní ìyá láyé mọ́ you know she took me in wholeheartedly mọ́mì ẹ̀ wò ẹ̀rí àdúrà mi ni pé Ọlọ́run ọlọ́jọ́ ènìyàn a ṣe tó ẹ pé ìbejì làǹtìlàǹtì báyìí ló máa jí nkẹ́mi máa kó wọn sí yín lẹ́sẹ̀ báyà fi pẹ́ mo di grandma àbejì ni ẹ̀mí mọ́ jẹ́ ntàn èmi lọ́lọ́run bá ṣe jù tí n bá lọ ní ìyàwó ọmọ tó ń fì mí ríboríbo obìnrin yẹn ò ní pẹ́ kú ìyá yẹn ò ní pẹ́ kú bó ṣe wà yìí ẹ̀mí gígùn lọ́lọ́run fi ṣe fún mi. bẹ́ẹ̀ ni o. Thank you Oye. Thank you grandma. Thank you to myself. Iṣẹ́ ọkọ mi. Iṣẹ́ ọkọ mi. Ẹ̀bẹ̀ ni mo bá lọ́rùn mi pé kó ṣọ́ mi o nílé ọkọ torí pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni orí mi máa sìn mí lọ ẹ̀bẹ̀ mo bẹ̀ o bàbá bá mi tó lé mi bá mi tó ilé mi máa dàrú kábíyèsí mi má ṣe jẹ̀bi ilé ọkọ má jẹ́ jẹ̀bi o bá mi tó lé mi tó ilé mi máa dàrú bàbá mi má ṣe jẹ̀bi ilé ọkọ. Kábíyèsí mi là. Borí ẹ̀mí má jẹ́ rí kílé ọkọ mi tù mí kí n ta àlàbòsùn nílé ọkọ kí n bọ́lá mọ̀ pé ó nílé ọkọ. Síbílà àmọ́ nǹkan tá a rí tí gbogbo patient ò bá ti ní Dr. Oyèṣíjì wọn ò kí ń gbà kí lóun ní treat wọn. ẹ̀bẹ̀ ẹ̀yin lẹ ń fọ́ èmi máa ń sọ fún yín ẹ̀ kí n gbọ́ ni Dr. Oyèṣíjì sórí lọ́jọ́ kan báyìí ní ìmọ̀ kan tó ṣe mí tí mi fi kán lẹ̀kùn tí mo fẹ́ ṣílẹ̀kùn wọlé ṣé tí máa ṣílẹ̀kùn gbáà ọmọ nǹkan tí mo rí ó kàyéfì. kí ló rí. má wọ orí ìjà máa lọ. sọ̀rọ̀ kí ló rí. ó dáa kí n sọ ṣo ṣàwẹ̀nu. mo ṣàwẹ̀nu. ṣé báyìí lẹ́nu ẹ rí. sọ sọ. máa sọ o
O dẹ̀ sọ́kọ́ tó fẹ́ sọ àbí kí ni? Sọ ìtumọ̀ yẹn sílẹ̀kùn lọ́jọ́ ìbáyìí, mo kàn rí ìgbà ńlá. Wọ́n gbé sórí tébù wọn báyìí. Mo wá rí olóńgbò tí ó jì kékeré báyìí. Dr. Yeshiji bá ṣe báyìí. Lọ sórí tébù ní kúrò. Ó ní sùúrù ọmọ àlè. Eléri ibú àbáyé mi jẹ́. My able doctor. My able doctor. Mo rí wípé ní àárọ̀ yìí ojú ẹ̀yìn tí mo wò yìí kò fani mọ́ra rárá. Báwo lójú ẹ ṣe fẹ́ wà friendly nígbà táwọn patient fẹ́ fi ṣe pa? Ọ̀rọ̀ yẹn gan-an ló ṣe sọ yẹn. And it's not funny. I mean, báwo ló ṣe máa dá gbogbo àwọn patients tó yẹn tó máa dá wọn jókòó dè mí? Ṣó fẹ́ fi ṣẹ́ jí mi lórí ni? Àbí at least gbogbo àwọn doctors tó wà lọ́spítù yìí professionals everybody. Lóòótọ́ ni o parọ́ professional ni gbogbo wa. Mo doctor yẹ pẹ̀lú ọ̀rọ̀ tó wà lẹ̀ o ò ní bínú sí wa ni. Ń ṣẹjọ́ àwa náà. Ewúrẹ́ tiwa ò sọ pé òun ṣe ọmọ ìyá àgùntàn. Àgùntàn ló ní ìyá àwọn òbí dúdú. Ṣorí àwọn patient aláṣejù gbáà ni wọn. Àwọn kókó náà fẹ́ sọ wá lẹ́nu. It's not our fault. Sọyìn lẹ́nu bíi ti báwo. Nígbà tó jẹ́ pé tá bá fẹ́ treat wọn kì í gbà ká attend sáwọn. Ariwo ẹ ló máa pa pé dandan ìwọ ló gbọ́dọ̀ treat àwọn. Ṣé bí nǹkan tó fà á nìyẹn tí Dr. Ìṣọ̀lá fi pa àwọn kan tì nígbà tí wọ́n sọ pé dandan ìwọ ló gbọ́dọ̀ treat àwọn. Ó dẹ̀ ti close, ó ti lọlé. Wọ́n ti fẹ́ sọ àwa doctors tó kù bí ìgbà tó jẹ́ pé àmọ́ ṣe ní hospital. Wọ́n ṣe pé wọ́n ti sọ wádà láì mọ́ ṣe. Yes. Ẹ wo ẹ má dá wọn lóhùn. Ká má dá wọn lóhùn. Ẹ má dá wọn lóhùn. Láwọn tó ti fẹ́ sọ àwa doctors tó kù. Wo àti ẹ̀mọ̀ kankan àbí. At every point in time tó bá béèrè mi ẹ fún wọn excuse ẹ sọ fún wọn pé mo busy àbí mi ò sí around. My darling wọ́n máa fi ṣẹ́ yí mi lórí. This is getting too much. It's getting out of hand. Ẹ jẹ́ kí n ṣe tọrọ kan fún ẹ. Kí ni yẹn? When you are angry, you look so ugly. Mi mọ̀ pé wọ́n náà rí o. Yes. Bí ìwìn ló máa ń rí nígbà míì. Yes. Oh yeah, smile. Don't be like that. I'm just stressed. I'm exhausted. Sorry, sorry. Sorry, baby. Doctor Olaiya. Ṣe méjì ẹ. Jẹ́ ká wá fún training lọ́dọ̀ ẹ̀. Ká wá fún training. Àfẹ́kọ́ṣẹ́. I don't know what. Alábòsí ni ẹ. So ẹ lè máa lọ tí àwọn result test àṣẹ fún yín bá ti ready máa contact and also kẹ̀dẹ̀ kún fún àdúrà dáadáa ṣe mọ̀ pàwọn akọ máa ń gbìyànjú Ọlọ́run nìkan ló máa ń gbìyànjú ara gbé ìyàwó yín máa understand kó tó náà sọ pé ṣé kí wọ́n lájọ ṣe. Ó yé mi gan fúnra mi ọmọ Yorùbá ni mí so don't worry about it. Àwọn náà máa kún fún àdúrà Ọlọ́run àgbà fún wa. No problem. Oh, thank you, doctor. We'll be waiting to hear from you as soon as the results. Oh, very soon. It's all right. You're welcome. All right. Thank you, doctor. Thank you. Hello, doctor. So, ibo lẹ dé mà? Ṣé kò sí sá? Ẹ wà pẹ̀lú ọ̀nkú ṣá? No. Òun ti padà sọ́fíìsì mi dé tètà kúrò lọ́dọ̀ yín. All right. Ẹ jọ̀ọ́ mi mọ̀ bóyá ẹ lè turn padà mo ní nǹkan kan tó wà very important to discuss pẹ̀lú yín. Like now? Right now. Okay. I'll see you shortly. Thank you very much. Nǹkan tí mò ń sọ náà nìyẹn because èmi àtọkọ mi ṣe kúrò lọ́dọ̀ yín láìpẹ́ yìí ni. So kí ló ṣẹlẹ̀? What's going on? Well, ó mọ̀ pé ṣe kúrò bíbá ẹ̀ but àánú yín ló ń ṣe mí tí mo fẹ́ ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Doctor, kò rí má lọ dìbí mọ́ mi lọ́wọ́.
ẹ wò Dr. Lágbára Ọlọ́run orí ò ní di bí any one of us lọ́wọ́. You see, please shed more light to this. Well, mo máa sọ fún yín, but mi mọ bí tí ó lè já sí. Sir, doctor, Ọlọ́run dá yín dáa. All your organs are working perfectly well. But kò dáa kí rí nínú òkùnkùn kí n má lè tan ìmọ́lẹ̀ sí. Doctor, I think at this junction, you really need to go straight to the point. Àṣé lóòótọ́ ni kòrókòró fi funfun bojú tí ò jẹ́ ká rojú àṣebí. Ṣé nǹkan tó ń jẹ́ kó yẹ wá sí mi pé ọ̀rọ̀ tí gynecologist ń sọ kò right? Wo babe, èmi máa bẹ sọ tọ̀rọ̀. Ní tèmi o, gbogbo nǹkan tó bẹ sọ kò sí ìtumọ̀ ọ̀kẹ́ mọ́. Yes, because kò fẹ́ kí tí ẹ gbé ilé ọkọ ẹni. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, ó yẹ kó grab copy ẹ ní kíákíá ni. Àbí ṣé wọ́n fún ara ẹ ṣé òun dúró dìgbà tí Jésù máa tó dé ni? My dear sister, àbí friend ẹni kí n pè é. Bíbọ̀ Jésù ó lè má dé lógún ọdún. Ọ̀rẹ́, àgbà ló ń dà yìí o, òun kiri rárá. Ṣó dìgbà tí wọ́n máa ń sọ fún ẹ pé òun náà nìyẹn, iṣẹ́ tó kù ṣe nìyẹn. Gbogbo bó ṣe ṣiṣẹ́ yẹn tó náà, òun náà kúkú ni. Ṣé ẹ ló máa fi tara ẹ̀ gbọ́ ni? Please, think about it. Look, má gbọ́n mọ́ràn ọ̀gá o, má wo aago aláago ṣiṣẹ́ o. Ọlọ́run ọba tó ń ṣe dáadáa kò kúrò níbi dáadáa ẹ o. Ọlọ́run ọba tó fún Sarah lọ́mọ, ó dé mi lójú bó ṣe wà lókè. Á fún ìwọ náà lọ́mọ. Why are you talking like this? Yes, now. Ṣé tí wọ́n wá sọ yẹn ló wá dáa? Ohun kókó ló dáa. Yes. Bad advice ló ń fún o. Let's tell her the truth. The truth? Truth wo nìyẹn? Doctor, nǹkan tí mo sọ ẹ̀gbọ̀ngàn ló dá ọ̀rẹ́ mi. Adako listen sí guy nìyẹn o. It's very important to listen to him. Yes, because ọkọ tó ń bẹ sọ̀rọ̀ gidi ni tó lè ṣe láǹfààní lọ́la ni. Adako má gbọ́ wrong advice o. Okay? Oh, okay. Òótọ́ ọ̀rọ̀ tèmi ní lẹ́nu láti bẹ̀ sọ ni. Look, tèmi ní kò gbọ́ o. Listen to the guy ni. It's very important. Please. Look, má gbọ́ gbogbo kọ̀tọ̀kọ̀tọ̀ tó sọ yẹn. Again. Sí mi lọ, ẹ̀bẹ̀ mo bẹ̀ o bàbá, bá mi tó lé mi, bá mi tó kí lé mi má dàrú, kábíyèsí mi má ṣe jẹ̀bi. Heavenly Father, we thank you, we bless you for this family. We thank you for your grace, we thank you for your provisions, we thank you for the love, we thank you for the care, we appreciate you, we bless you, we say that be thou exalted, O Lord. Bàbá, mo wá fi ìdílé mi mo fi lé yín lọ́wọ́. Torí pé tá bá fi lé yín lọ́wọ́ kì í fọ́, àwọn tá bá fi lé yín lọ́wọ́ kì í yá. Ìwọ Ọlọ́run aláàánú jùlọ mo fi ọkọ mi lé yín lọ́wọ́. Bàbá, bá mi gbọ́wọ́ sókè. Amen. Nínú kíṣẹ́ má díṣẹ́. Ọmọ mi tó wà nísàlẹ̀ náà, Olúwa bá wa lọ́ra ẹ̀mí wọn. Kán dàgbà kán dògbó. Ilé mi má dàrú, ilé mi má ṣe jẹ̀bi, ilé ọkọ. Dákúyè Simila. Simila, oh baba, má fi mi sílẹ̀. Simila, nípa rẹ̀ fẹ́rẹ̀. Simila, oh baba, má jẹ́ nìkan gbẹ́nu balọ̀ bí ẹranko. Simila, Simila, Ó pè mí. Ó tún sọ pé mo pè ẹ́. Ó yẹ kó tí mo reason tí mo fi pè ẹ́ nì. Jọ torí Ọlọ́run. Máa tó wà nínú wọ́ọ̀dù tó ní typhoid yìí. Torí ta ni wọ́n ṣe lọlé? Torí wa ni, of course. Torí wa. Ó dẹ̀ mo bá ṣe jọ ń ṣe. Jọ, ṣé bí wọ́n lo wà ní night duty lọ́rùn? Wọ́n dẹ̀ fún ẹ ní owó. Àbí ṣé kò fún ẹ lówó? Ìgbà tó wá fún mi lówó ńkọ́? Wá fún mi ṣe tèmi ní náà. Ìgbà tèmi ṣe night duty tèmi. Ṣé mi fún ẹ pàṣẹ ti ẹni? Mo fún ẹ náà, tó dá mi lóhùn.
Má bínú o. Ìgbà tó fún wọn lówó ṣé wọ́n ṣe nǹkan kan? Oh, lay down, please. Ṣé nǹkan? Orí mi sì ní lọ, bá mi tó lé mi, bá mi tó kábíyèsí má ṣe jẹ̀bi ilé ọkọ. Má jẹ́ jẹ̀bi o, bá mi tó lé mi. Jọ̀wọ́ kí lè mi bẹ̀bẹ̀ mọ́ bẹ̀ o, kẹ́mi má ṣe jẹ̀bi ilé ọkọ. Kò tí dùn yìí, kó má dùn lọ bí oyin. Bó tí tòrò lọ, kó má tòrò lọ bí omi àjípọ̀. Ọ̀gá, ọ̀gá, ṣé ẹ máa sọ pé ẹ rí bí mo ṣe ń ṣe sí láti jọjọ́ ẹ̀ ni? Àní mo ní kẹ́dùn mi wò, ẹ̀yin náà ẹ mọ̀ pé eré lolúwa, ẹ má jẹ́ kí n ròyìn ara mi náà. Ok, ó ti yé mi. Ẹ ń rò wípé tẹ́ bá ṣe bóyá mo máa rí yín fín àbí mo máa dálé yín rú. Rárá o, mi kì í ṣọmọ bẹ́ẹ̀. Ẹ wò, ẹni kẹtọ́ bẹ̀ mí wò, ẹ̀yin náà ẹ mọ̀ pé adùn ni. Ìwọ lọ́bẹ̀ náà rí? Yes, of course. Ìwọ gangan ni definition àdìlú ń gbẹ̀yìn ewúro. Thank you. O ti ń mí gan sókè sílẹ̀. I can't wait. Yeah. Yeah. Wow. Yeah, good afternoon, ma. I want office, ma. Yes. Kí ló go bí fún? Let's go, ma. Are you alright? I'm not sure. Ilé máa tẹ́ ojú gbogbo yín ó ti bọ́ ẹ̀tẹ́ dé agbo ìtẹ́lẹ̀ wà ní ọ̀gá máa káwé ìdá rẹ̀ mọ́ bẹ́ẹ̀. Ìtumọ̀ kí ni a máa tẹ́? I don't understand. Ẹjọ́ wọn kọ́ni ẹjọ́ ń ṣe kọ́ni. Kí lè ń ṣe? Good afternoon, ma. Hi, good afternoon. Ọkọ mi kọ́. Ó wà lọ́fíìsì. Ṣé ẹ ṣe múra lọ́fíìsì yín lélẹ̀? What's all this? Like kì í ṣe pé bóyá òun tajà lórí títì or something. Ẹ má bínú náà. Bẹ́ẹ̀rẹ̀ ẹ̀. And tẹ̀lé mi ká lọ. Yeah, my favorite. Oh yeah, how are you? Yeah. What's this? Divorce letter in here. Divorce? You heard me. Divorce letter in here. Please excuse us. No, where to? Dúró. I intentionally asked her to come in with me because mo fẹ́ rí kó rí pé divorce letter ni mo fẹ́ tender fún. What is wrong with you? Kilo Shella, we don't have a misunderstanding. What's bringing this? Are you asking me that question? Yes, I am. My darling, I am fed up. Fed up of what? Of you. How? Of your mom. Of everything. What is wrong with you? We don't have a misunderstanding. Kilo Shella, done over what? I am done. You can't tell me you're done. There is nothing like... That is the truth. I'm done. Oh my God! Oh yeah, you're pregnant. I'm gonna be a father. I am. Wow. Oh my goodness. Oh, why did it grab me, Bruno? I was wondering, how can you come up with a divorce without nothing, really? Ma bínú, sincerely, mo kò wò pé
mi ò lè hide joy as in mi mo mo ṣe fẹ́ ṣe o ti ní láti bá mi bẹ̀ gbogbo àwọn staff ẹ because you need to know the way and the manner at which tí mo fi react to everybody honey. dídùn ni o là ń balẹ̀ olóyè. Ti ha ilé-ìwé ti dẹ́rù bà mí. Thank you, Shimodupe. I'll see you to my daddy. All right. Congrats, sir. Thank you so much. Hey, I got something rolling in here. Thank you, darling. It's a celebration time. I need to It celebrate is. this. I'm closed for the day. Grandma ni mo tiẹ̀ wá. Ṣé o rí pé escape ṣá? Ẹgbà, báwo lè ṣe? Aláì, ó ní bóun ṣe jáde báyìí, ìyàwó ọ̀gá wọlé. Ìfà tó yé mi gan lẹ́nu. Ó dùn mí o, ọba kẹ́yìn wọn yìí mọ́ bẹ́ẹ̀. Mo ti rò pé nílẹ̀ máa tẹ́. Mo ti rò pé nílẹ̀ máa tẹ́ tẹ́ bò. Tẹ́ bá tẹ́ inú mi máa dùn gan. Mo bí máa kàn mọ́ lè gé lébẹ̀ bó ń ṣe yìí. Mo kàn mọ́. Ìyá Jare ṣé mo sọ fẹ́ pé mo wà ń bẹ̀ ni? Mo máa sọ. Swallow. Ẹ jẹ́ máa tẹ́ náà ni. Input and test together. I beg. Kó máa dùn lọ. Easy, rọra o. Rọra mo mọ tí mò ń ṣe o, jọ. Step after the other, step after the other. Kò má ta kó dá wàhálà. Sit down. Easy. Oh my God, really? Hold on a minute. I got a call. We just need to celebrate. Yeah. Whoa. Momsi. Ẹ má bínú. Sherry, ìdùnnú tó ṣubú láyọ̀ kò tiẹ̀ jẹ́ ká kọ́kọ́ wò pé ó jẹ́ ká kí yín gbé ẹ wá nílé ká tó bẹ́ sí. Mo mọ Aláṣàkí. Promotion ló gbà. Kò sí ni tó bá dé hospital yẹn. Tó bá jẹ́ pé wọ́n ló lọ hospital yẹn, wàá fi ṣe head ni. Òun olóríire ni. Promotion ló gbà mo ti mọ̀. Àbí kí wá ni? Kò tọ́ lẹ sọ. Àmọ́ kò ń ṣe promotion yìí. Promotion tó gbà. Promotion tó jẹ́ pé tẹ́ bá gbọ́ ẹ̀yin fúnra yín ẹ kàn máa jó kiri nílé ní pé eva ẹ gbà ẹ kà fúnra yín. Ẹ kà fúnra yín. Whoa. Ta ló lóyún? Oh, of course. Èmi lọ́lọ́pẹ́, èmi máa lọ́lọ́pẹ́ o. Mọ́mí, ẹ wò, ṣé ní gbogbo àdúrà tẹ́ ẹ̀ ń gbà láàárọ̀, tẹ́ ẹ̀ ń gbà lọ́sàn-án, tẹ́ ẹ̀ ń gbà lálẹ́, Ọlọ́run ti ṣe kí ni? Ọlọ́run ti gbàdúrà yín. Ẹ wò, I am expecting mommy. Yeah, you're gonna be a mother, I'm gonna be a father. Momsi? Okay. Mo ń bá wa bá yẹn lọ pick call yín. Wo jẹ́ ká máa ṣe fàájì wa lọ́hùn. Wọ́n gbọ́dọ̀ fi call ti tí wọ́n disturb ilé. Bóyá wọ́n fẹ́ máa sọ fáwọn ọ̀rẹ́ wọn nìyẹn. Orí bàbá ìwọ̀n máa lọ lọ́pẹ́ wọn. Bí ire iyùn. Ire aka ni mo wà yìí ó má jẹ́jẹ́ bí. Orí mi sì mí lọ, bá mi tó lé mi. Bá mi tó kábíyèsí ayẹyẹ mi. Mami, ẹ má sọ fún mi pé ti fẹ́ sùn o. No. This good news, we must celebrate. Mami. Àṣírí èṣù kò ní bò lórúkọ Jésù. Gbogbo ìmọ̀ èṣù pátápátá Olúwa bá mi bàjẹ́. Ọlọ́run bá mi bàjẹ́ nínú ilé ní ìta ni níbi kí n bá gbẹ́sẹ̀ wálé. Èṣù Olúwa bá mi bàjẹ́ ìmọ̀ èṣù jẹ́. Ìmọ́lẹ̀ ńlá Olúwa tàn. Ìmọ́lẹ̀ ńlá Olúwa tàn. Olúwa tàn mọ́lẹ̀. Olúwa tàn mọ́lẹ̀. Olúwa. Àṣírí ẹ̀ tú níbo ló ti róyún. Ṣó tán.
ṣọmọ lórí burúkú ọmọ òṣì ọmọ òfò lọmọ yìí ọmọ mi tó ń tọ́jú ẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ó pàpà bọ́ sí ìta ó tún lọ ṣàṣemáṣe ó tún láyà ó tún gbé oyún wá àwọn obìnrin máa lé o ọmọ òṣì ọmọ àdánù yìí àṣírí ti tú Ọlọ́run mo bẹ̀ ọ́ ìmọ́lẹ̀ náà jẹ́ kó tọ̀ jẹ́ káṣírí ò tú jẹ́ kó ṣẹ̀sín ní gbangba jẹ́ kó ṣẹ̀sín ní gbangba jẹ́ kó ṣẹ̀sín ní gbangba. ọ̀rọ̀ tí pèsè jẹ́ ọ̀rọ̀ tí bẹ́yìn yọ ìdúró sí ìbẹ̀rẹ̀ sí fẹ́ni tó gbọdọ̀ mi fẹ́ni tó gbọdọ̀ mi. Grandma. Báwo ni? Ẹ kúrò lè wá. Báwo ni? Ó wá. Mummy, kí ló dé náà? Mo notice pé ọjọ́ mẹ́ta yìí kí n bá wa ṣe morning prayer. And then tó bá ma tilẹ̀ bá ma ṣú kílẹ̀ tiẹ̀ tó ṣú ni mọ́mì máa ti gòkè wá láwọn fẹ́ lọ sùn. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé notice ni pé mo gbààwẹ̀. Tó bá fi máa di ọwọ́ alẹ́ tí mo break àti rẹ̀ mí. Ó bá dẹ̀ ti rẹ̀ mí, màá wọlé wá sùn. Òru yẹn mọ́jú báyìí, àdúrà ni mo máa ń gbà. Nígbà tí ilẹ̀ bá tún mọ́, ilẹ̀ bá tún ní kí n tún wá fún prayer. Ìgbà yẹn lèmi ṣẹ̀ṣẹ̀ ń sùn. Ó dẹ̀ síbi téèyàn wà, tádùrá ò gbà. Èmi tiẹ̀ mọ̀ pé àwa gangan ni point of prayer yín. But then mú mi Ọlọ́run ti gbàdúrà wa. Ọlọ́run ti gbàdúrà yín. Bẹ́ẹ̀ ṣe wà yìí lágbára Ọlọ́run. Ọwọ́ yín báyìí òun lè máa fi bá mi gbọ́mọ jó. Àmín. Yes now. So mama, àwa tí ń wọlé lọ nìyẹn àti wò pé kí n wá bá wa ṣàdúrà but obviously from the look of things tún nílé bá wa ṣàdúrà tọ̀tẹ̀ yìí. And again mọ́mí ẹ jọ̀ọ́ health yín wà very very important sí wa ẹ mọ̀ pé tí ẹ ti ń dàgbà náà ẹ ti ń di baby ẹ gbọ́dọ̀ máa stress ara yín ṣe mọ̀. Bẹ́ẹ̀ni all right mama. And then morning tiẹ̀ lòun tún wà lọ́la so tó bá máa fi di afternoon láti ṣetán. That's true morning ni mo ṣe lọ́la má dẹ̀ make sure pé mo tètè dé èmi àti yín ni lọ́la mọ́mí. All right ma. Bye mama. Olùṣe olórí burúkú SARS lọ́run ní ọba fìyà jẹ́ ọmọ àlè. ọ̀rọ̀ yìí ta kókó ó ta kókó ó dórí àgbàkodò kùrukùru bójú ọjọ́ èèyàn nìkan ọ̀rọ̀ tó bá kan òkè tó bá kan yóò gbà ní gbangba ọwọ́ agbára rẹ̀ gbangba ló fi gbà wá ní gbangba. Mọ́mí, mo rò pé ẹ sọ wípé ẹ̀ ń gbàwẹ̀ ni. Ṣé mi ìgbàwẹ̀ ni? Mọ́mí, this is 10 a.m. Mo bírèkì láago 10 ni àwẹ̀ Christian ni mo gbà fi ṣe ti Muslim. Mo bẹ̀rẹ̀ látago 12 òru mo dẹ̀ já láago 10 ìyẹn gangan ni wọ́n ń pè ní breakfast. Okay, but even at that ẹ bá ti jí mi kẹtí ní kí wọ́n bá yín prepare breakfast. Àwẹ̀ onítíì ni ṣé ó bá mi ṣe lánàá àbó bá mi ṣe níjẹta àwẹ̀ onítíì ni mo gbà mo dẹ̀ ti bírèkì fún ara mi ó ti tán. Mọ́mí ṣáà ń jà ni. Jẹ́ kí n sùn tọ̀rọ̀ fún ẹ. Mo ń kọ́ lórin fún ẹ kò yí ẹ mo ń pè lẹ́nà fún ẹ o understand ìjọ tó bá bá ìbínú mi wá dé wàá hate ara ẹ àwọn tó ní ẹ wọ́n á rí ẹ wọ́n á kọ́ ẹ lọ gbé oyún àlè fún àlè. Oyún àlè bíi ti báwo Mọ́mí mi ò understand nǹkan tẹ́ ń sọ irú I mean oyún àlè ń bo ní síbò mà. Kò yé oyí ẹ ó dẹ̀ yé èmi mo ń sọ fún ẹ njọ́ tí n bá máa bínú sí ẹ mo ní kó máa gbé oyún àlè wá ń sọ fún mi pé èèwọ̀n àánú ẹ ò ṣe mí àánú ẹ kò ṣe mí. bá mi tó lébi bá mi tó kábíyèsí má jẹ́ jẹ̀bi o Mummy jọ̀wọ́
kí lèmi máa bẹ̀ mọ́ bẹ̀ ò kémi má ṣe jẹ̀bi nílé ọkọ. Àdánwò tí ó borí ẹ̀mí ni má jẹ́ rí. Mummy. Kílé ọkọ mi tù mí. Mo wà pẹ̀lú yín sir. No, not at all. It's fine. I'm up for it. All right, sir. Okay, sir. Okay, all right. Mo lérò pé tí máa lọ lẹ́nu kí lè ṣe ń ṣe. Mo ń prepare pé mo lọ náà ni call Dr. Lawrence wọlé. Wọ́n lè mi àti ìlàjọ máa ṣe surgery fún man chief tí wọ́n gbé wá láàárọ̀ yẹn. Wọ́n sọ bẹ́ẹ̀. Ọlọ́run ṣeun o. Ọlọ́run ṣeun bí ti báwo. Ìyẹn túmọ̀ sí pé mi àti ìlàjọ máa wà ní duty ní àjọ máa ṣiṣẹ́ pọ̀. Jọ ẹ̀kọ́ wo nìyẹn kọ́ wa o? Kò lè yé èmi ló yé. Jẹ́ kí lọ àtẹ̀sí kan tí mo ṣe. Wàhálà ẹ̀ pọ̀. Dr. Oye. Hello, darling. How are you? Báwo ni dé? Not bad. Aṣá mú kúrò ńbẹ̀. Honey, ó likely kó jẹ́ pé bóyá mi ò ní wálé lálẹ́ yìí. Or tí má tẹ̀ máa wálé kó jẹ́ very late into the night. Yeah. Dr. Lawrence ló ṣe ń jẹ́ kó yé mi ńsìn pé a ní surgery kan tá ní láti attend sí ASAP. Mo dẹ̀ tún ti try láti pe mọ́mì but wọn ò gbé call. Bóyá kó bá mi sọ fún wọn pé ó possible kó jẹ́ pé mi ò ní wálé or ó jẹ́ late into the night kó bá mi update wọn. Ṣùgbọ́n kó lè máa wà worried. No, I'm fine. I am. So, báwo níbi tó lọ? How far? How did it go? Really? Oh, that's good news. Okay, all right, darling. Sure, I will. I love you too, baby. Okay. Ẹ̀bẹ̀ ni mo bá lọ́rùn mi, pé kó ṣọ́ mi o nílé ọkọ. Nítorí pé ilé ọkọ, ilé ẹ̀kọ́ ni. Orí mi máa sìn mí lọ. Ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ bàbá. Bá mi tó lé mi. Bá mi tó ilé mi máa dàrú. Kábíyèsí mi má ṣe jẹ̀bi nílé ọkọ. Má jẹ́ jẹ̀bi o. Bá mi tó lé mi. Tó ilé mi máa dàrú. Kémi má ṣe jẹ̀bi nílé ọkọ. Kábíyèsí mi là. Borí ẹ̀mí má jẹ́ rí. Kílé ọkọ mi tù mí. Kí n ta àlàbòsùn nílé ọkọ. Kí n bọ́lá mọ̀ pé ó nílé ọkọ. Síbílà afẹ́ni orí bá kó yọ ló yege. Ilé ọkọ ni mo wà yìí ó má jẹ́ jẹ̀bi. Orí mi sì mí lọ. Bá mi tó lé mi. Bá mi tó ilé mi má dàrú. Kábíyèsí má ṣe jẹ̀bi. Ilé ọkọ má jẹ́ jẹ̀bi o. Bá mi tó lé mi. Jọ̀wọ́ ilé mi má bẹ̀ mọ́ bẹ̀ o. Kémi má ṣe jẹ̀bi ilé ọkọ. Kò tí dùn yìí kó má dùn lọ bí oyin.
lọ kó má tòrò lọ. Ẹ dábọ̀. Ẹ bà mí jẹ́. Ẹ bà mí tó yọ náà. Ṣé kò dé fáwọn àjọ̀nú tí wọ́n ń lé báyìí tó yọ náà? Ẹ wọ́n, ó dàbí wọ́n ti dé ní gbogbo pàdọ́tì tó wà nílé yìí o. Yóò ti ẹ̀ báyìí. Dání, ṣé nǹkan mi wà lára ẹ ní ṣí gate náà? Òun náà ni mo méjì. Tọ́tọ́ tó wà lẹ́nu mi tó wà lọ́wọ́ mi ò tí lẹ́kùn yẹn. Tọ́tọ́ tó wà lọ́wọ́ mi ò tí lẹ́kùn yẹn. Kí ló mi bẹ̀ pé wọ́n change gbogbo padlock? Ṣé kò rẹ̀ ẹ́ báyìí? Wo jọ ṣí gate fún mi jàre látàrọ̀ tó lù ẹ ti lọ síbi iṣẹ́. Nígbà tó bọ́ fẹ́ bàjẹ́ lẹ́nu mi báyìí tó yọ ọ́. Ọlọ́run máa máa jẹ́ ká tọ́ ìmọ̀ fún ìlú lẹ́yìn báyìí. Ọlọ́run máa máa tánú mi báyìí o. Ọlọ́run máa tánú mi o. Èmi jẹ́ ẹ báyìí. Kí ló dé? Ẹ̀bẹ̀. Sún sẹ́yìn. Ẹ̀bẹ̀ mà. Àwọn màdàm náà wà lẹ́nu gate. Mo ní kó sún sẹ́yìn fẹ́ wọ́tọ́ sí mi lẹ́nu ni. Ẹ̀bẹ̀. Àwọn màdàm náà wà lẹ́nu gate. Mo bẹ̀rẹ̀ fẹ́ tilẹ̀kùn fún wọn bàtí máa fi débi bẹ̀ mo rí pé tọ́tọ́ tó wà lẹ́nu mi tó wà lọ́wọ́ mi kò lè tilẹ̀kùn yẹn. Mo rò bẹ́ẹ̀ irú tí ẹ báyìí bàtí máa tún fi wòkè mo tún rí pé padlọ́ọ̀kì méjì ló wà mẹ́wọ̀n bẹ́ẹ̀ bàmí tó yọ náà. Àwọn àjọ ni wọ́n ti wọ́n lọ fi padlọ́ọ̀kì dánú géètì fún ẹ bàmí tó yọ náà wàhálà jíjẹ ẹ̀ máa yó. Wàhálà jíjẹ ẹ̀ máa yó. Ngbà ó lọ fi ṣí fún. Ẹyin lè fi padlọ́ọ̀kì dẹ. Wá ń bí mi ò rán ẹ sí anybody. Ṣó gbọ́ mi? Mi ò rán ẹ sí o. Lọ ṣe nǹkan tí mo ní ṣe. Wàá pẹ̀lẹ́ tí bá ṣe pé mo ro tọ́lọ́run ni. Kùrukùru bójú ọjọ́ èèyàn nìkan ọ̀rọ̀ tó bá kan òkè tó bá kanlẹ̀ tó bá wá di só inú ẹ̀ kú. Níbo la mọ̀ tá ó gbé sí? Ṣé bó níbi kan à ń gbé sí ni wọ́n ń wí o? Ọ̀rọ̀ yìí ti kan òkè, ó ti kanlẹ̀. Níbo la mọ̀ tá ó bọ̀rọ̀ yìí sí? Mọ́mí jí màmá bínú bẹ́ẹ̀ yẹn o. Ẹ̀bẹ̀ ẹ̀ mà. Ẹ̀bẹ̀ ẹ̀ mà, ẹ káàbọ̀. Dání, kí ni problem ẹ? Pàtí bí i nìyẹn o, bí mi náà ti yin yẹn, tàyé ní mo tẹ̀lé pé ó sọ pé wọ́n ti tẹ́ǹdì gbogbo pàjọ́ tó wà lẹ́nu mú bí i ẹ̀bà mi táǹdọ̀ ní wọn ní lẹ́ni. Wọ́n ti tẹ́ǹdì gbogbo ẹ̀. Wọ́n change gbogbo padlock, táwọn wo ló ń bẹ àwọn wo lẹjọ́ ń gbélé tó ń change gbogbo padlock. Èmi náà máa tó lọ change mọ́ bẹ́ẹ̀ à tógun mẹ́ta ní báyìí àbí tí ẹ báyìí mo tẹ́lẹ̀ mọ́ tá lọ mọ́ tá mọ́ bẹ́ẹ̀. Ṣé kìí ṣe pé o ti ń mu nǹkan? Mo mú tọ́tọ̀. O sọ pé o mu nǹkan? Ló dá mi dúró síta láti ẹ̀ẹ̀kan òun sọ fún mi pé wọ́n change padlock òun sáré lọ òun bọ̀ bílẹ̀ kẹ̀dí. Mo mọ nǹkan tó jẹ yẹn. O mọ kí ni? Mo dúró. O mọ kí ni? Mo dúró. Owó ọ̀gá mi mẹ́ lóye tí mi hàn. Òun gbé mi fọ́. Your days are numbered. Tíyẹ̀dọ̀. Your days are numbered. Wọ́n padà yẹ́ ti mi o, wọ́n ti padà yẹ́ ti wọ́n ti bàjẹ́ ẹnu mi o. Wọ́n ti bàjẹ́ mo dàbẹ́ tó bí mọ́mì ni o, mo dàbẹ́ tó bí mọ́mì ni o. Mo dàbẹ́ tó bí mọ́mì láti ẹ̀kọ́. Tí bá jọ ń jìn náà, máa padà yé mi ní ẹ̀bà mi tó yọ náà. Karma. Mọ́mí ẹ̀yin ni mò ń kí. Ṣé wọ́n ní kó mú òun mi wá ni? Mò ń béèrè ni. Ṣé wọ́n ní kó mú òun mi wá ni? Ẹ má bínú ma. Wọ́n ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ ìyàwó. Mọ́mí, mo realize pé ẹ change gate lock. Ṣé kò sí mà? Tílé bàbá ẹ àbí tèmi? Question mo béèrè. Mo ní ṣé tílé bàbá ẹ àbí tèmi? Mọ́mí, this is harsh. I mean, àbí kí la gbé kílẹ̀ jù. Mọ́mí, kí ló dé náà? Ẹ gbà mí kẹ́ wàá dẹ̀ máa tẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ bí ẹni pò mọ kankan. Yes, ta ni ò mọ ẹgbọ́n ká fẹnu sẹ́nu ká wà tì? Bíi ti báwo? Bíi ti bòròrò oníróbó ni tó fi ewé ìròǹbó ta róbó fún róbó.
Mummy, gbogbo nǹkan tẹ́ ń sọ yóò yé mi. I don't understand. Ó lè yé ẹ. Tó bá ń tàn mọ́ mi, ó lè tàn mí. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ẹ gbà mí kẹ́. Ó jáde lọ. Ó lọ tọ́ọ̀pù ẹ̀. Ó wá padà wálé. Mo ló tọ́lá mọ́ ẹ lára ni o. Ìta ló bá máa gbé. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ẹ wo Mummy, ṣé rí gbogbo èròkèrò tẹ́tẹ́ ń rò yìí it's enough. I've had enough of all this. Ẹ wò kò sí oyún ọmọ àlè kankan níbi kankan. Akínwùmí mi, olówó orí mi ọkọ mi, òun ló fún mi lóyún. Ló fún ẹ lóyún? Yes. Òun kọ́ ló fún ẹ lóyún. Lọ gbóyún ọmọ àlìfálè. Lọ gbóyún ọmọ àlìfálè. Bẹ́ẹ̀ ni. Ẹ wò Mummy, Sherry, the earlier you get this thing out of your mind, the better for all of us nínú ilé yìí. Sọ̀rọ̀ mi yẹn, wá bẹ́tà kí èrò tẹ́ ń ro, yá bẹ́tà kẹ́ change ẹ̀. Kó má lọ di tó máa fa nǹkan mi àbí kó máa lọ fàárẹ̀ sí yín lára o. Ó máa fàárẹ̀ sí ẹ lára. Ìwọ àti fámìlì ẹ nínú ẹ máa bàjẹ́. Wọ́n jẹ́ kí sọ fún ẹ bó ṣe ń lọ yẹn. Mo lè fi Bíbélì gégùn fún ẹ. Wo Bíbélì ti sọ fún wa. Ó ní ajá àti àwọn onípanṣágà àti àgbèrè kan náà ni wọ́n. Ó ní ìtànà gbé, ìtànà wọn máa gbé. Ṣó ti yẹ ìtànà máa gbé? Gbóyún lọ fọ́lọ́yún àti ìmọ̀. Gbóyún lọ fọ́lọ́yún. Ta ni ọmọ gbọ́ ká fẹ́ràn sẹ́nu ká wà tì? Ẹ gbà mí kẹ́rù àwọn ọmọ wo lọ́lọ́run ti ẹ̀dá sílé ayé gan sìn. Ó ń tàn mí, ó dẹ̀ mọ̀ pé ó ń tàn mí. Mo tún wá ń bínú pé mo ń bínú. Ẹ gbà mí kẹ́ ẹ. Àbí? Ṣé mi mọ nǹkan tí mò ń ṣe ni? Ṣó máa yà mí wèrè ni? Gbogbo ọ̀rọ̀ tèmi ló ṣáà máa ń dàbí sọkúsọ létí ẹ̀ ṣá. Àbí? Àrínúróde olùmọ̀ràn kan. Báwo ló ṣe mọ̀ pé torí nǹkan tí ò ṣe fẹ́ gbálé lọ nìyẹn? Òótọ́ mà ló yẹ sọ. Torí pé kò sí baba ńlá òkété tó lè sọ pé inú ìsà gbígbóná ó ń dùn mọ́ òun. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló jẹ́ pé tí mo bá ń lọ sílé, ó mọ̀ inú mi máa ń dùn ni. Àmọ́ sìn tí máa ń lọ lé báyìí, àfi bí ẹni pé kò kì í ṣe lé mi ni mò ń lọ mọ́. Ṣùgbọ́n torí wàhálà tí ìyá ọkọ mi tó ń fún mi all the time. Ó ga o. Àwọn èèyàn máa ń change ṣá. Àbí ìyá ọkọ ẹ tó máa ń sọ̀rọ̀ ẹ̀ fún wa kọ́ nìyẹn. Àwọn kòkó ni ìfà tó ti sú mi. Kò yẹ kó jẹ́ kó sú rẹ̀. Bẹ́ẹ̀ ni, ó yẹ kó ṣe máa forí tì ní so that orí á lè pa dáadáa. Ọjọ́ wo kankan ló fẹ́ jára ẹ náà? Just tell me. Ó forí ṣe, ó fọrùn ṣe, ó fi gbogbo ara ṣe pẹ̀lú condition tó wà yìí. Síbẹ̀síbẹ̀ ilé ọkọ ẹ máa treat ẹ náà ni kó appreciate gbogbo effort ẹ. Kí ló wá ń dààmú ara ẹ fún? Wo bí ọ̀rẹ́ èmi abẹ́ sọ tó ń jò tọrọ. Ṣé as from today tó bá ṣe gbé wá fún ẹ báyìí ni kò ṣe máa gbé fún padà. Jẹ́ kó mọ̀ pé wọ́n gbádùn. Bẹ́ẹ̀ ni mo sọ. Tó bá gbé wá kó gbé padà fún. Bẹ́ẹ̀ ni kó gbé padà fún. Ìyẹ́gọ́lá mọ̀ pé ohun gbogbo wèrè ló ń bá gbélé. Advisor ìsọnù. Wo má dá lóhùn o. Sùúrù tó lọ́jọ́ ni. Pẹ̀lú sùúrù everything will be fine. Ṣùgbọ́n má dá lóhùn o. Ó náà àìsí ìsọnù lóhùn o. Wọ́n ṣe gbé wá ní gbóná kó náà gbé padà fún. So yẹn ló máa yanjú gbogbo nǹkan tó wà lẹ́yìn right. Bẹ́ẹ̀ni. Afẹ́ni orí bá kó yọ ló yege. Ìrè àká ni mo wà yìí ó má jẹ̀bi. Orí mi sì mí lọ, bá mi tó lé mi. Bá mi tó ilé mi má dàrú. Kábíyèsí. Àánú rẹ̀ ló ṣe mí tí mo fi ń bá ẹ dámọ̀ràn. Kò jẹ́ gbóyún àlè lọ fálè. Kò tó tẹ́sí o. Àánú rẹ̀ ló ṣe mí tí mo fi ń bá ẹ dámọ̀ràn. Kò jẹ́ gbóyún àlè lọ fálè. Kò tó tẹ́sí. Gbogbo ẹni bá fẹ́ gbógun tirẹ̀ ayọ̀ mi tàbí tó fẹ́ máa gbógun tóyún mi o. Ìyẹn nínú ilé mi tàbí lọ́dẹ ọkọ mi. Ọ̀rọ̀ àyájọ́ inú Bíbélì ni màá kà fún. Pé ọwọ́ tó gẹ̀dẹ̀ bá gbé o ara rẹ̀ ló máa fi nà o. Ẹ̀mí mímọ́ ló ń ṣàkóso ayé mi o. Aṣọ tí ẹni ọ̀ tò lẹ́nu báyìí. Ṣé ìwọ mọ̀ nǹkan tó ń pè lẹ́mìí mímọ́? Ṣé ìwọ mọ̀ nǹkan tó ń pè ní ẹ̀mí mímọ́ tó fẹ́ gbé ọmọ bà fọ́ṣun?
mo ń bí ẹni. ẹ̀rí pó ṣe ń rìn yẹn ni kò tí ì bẹ̀rẹ̀ sí ní já yín jẹ tó bá bẹ̀rẹ̀ sí ní já yín jẹ wọ́n máa rò pé fi omi wèrè pè wọ́n máa rò pé fi wẹ̀ ni. ó máa bẹ̀rẹ̀ sí já àwọn ìyá alájà ẹ̀ ó máa bẹ̀rẹ̀ sí já wọn jẹ tó bá wá fi máa já èmi jẹ wàá ti já kutukutu ìwọ ẹ wá gbà. màmá ẹ tí ì mọ mẹ̀mẹ̀ nǹkan tí mo máa fi ojú yín kàn. èmi. ẹ ní lè ṣàlàyé. èmi. ọmọ yín gan á rí yín á ṣì yín mọ̀. àwọn òbí ẹ̀ lànà wọn ṣe mí because tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ má jẹ́ kó pè mí lájẹ. and by the time I'm done with you ẹ̀yin kọ́ lè máa ṣàlàyé. ní ilé yìí nínú ilé yìí ọmọ yóò mọ ògùn máa ń pè ẹ gbà mí o tó bá sọ pé òṣògùn kà ẹni tó bá máa jẹ́wọ́ mà ní gbọ́ ọmọdé ni ọmọdé ni. àánú rẹ̀ ló ṣe mí ló jẹ́ kí n bá ẹ dámọ̀ràn. ọ̀rọ̀ tó bá kan òkè tó bá kanlẹ̀. Ọlọ́run ṣàánú mi ilé ìtọ́mọ̀ burúkú yìí tó ń finú fẹ́dọ̀ dáná lálẹ́ ṣé kìí ṣe pé oníṣẹ́ ibi kan tó fẹ́ ṣe. ẹ tí ì mọ nǹkan kan ẹranko tó bá ti mú jẹ lẹ́nu pàkúté òun fún ara ẹ̀ ló ń jẹ. Mami, ẹ jẹun ni. Ó ní sáré ka mẹ́sẹ̀gì ni má jẹ́ létí mi jẹ́. ọmọ mi ló lówó ọmọ mi ló ló ń jẹ màá jẹun ọmọ mi. oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ nílé ayé tá a wáyé. ẹ̀bẹ̀ ni mo bá lọ́rùn mi kó má ṣe jẹ́ kí n ṣìyàn o. ẹ̀bẹ̀ ni mo bá lọ́rùn mi pé kó ṣọ́ mi o nílé ọkọ nítorí pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni kórìí mi máa sìn mí lọ. ẹ̀bẹ̀ mo bẹ̀ o bàbá bá mi tó lé mi bá mi tó kí lé mi máa dàrú kábíyèsí èmi má ṣe jẹ̀bi nílé ọkọ má jẹ́ jẹ̀bi o bá mi tó lé mi tó kí lé mi máa dàrú èmi má ṣe jẹ̀bi nílé ọkọ. Mami, ẹ jọ̀ọ́ bí ọmọ kan tó ń ṣe oyè ó sọ pé inú mi ò mọ̀ bóyá àsìkò ti tó ni. Mami, ẹ jọ̀ọ́ ẹ máa bọ̀ ẹ̀yin gẹ́gẹ́ bí àgbàlagbà ẹ máa mọ nǹkan tó ń ṣe. Okay. Grandma.
ọba ni ó máa lè játijàti. Doctor, wọ́n sọ pé ẹni kí n yọjú sí. Yes, èmi ni wọ́n ní kán ẹgbẹ́ sí mi tẹ́ bá ti dé. So how far how is she feeling? Inshallah, Your wife is fine. I did move so far because I come from hospital to me by here. And guess what? Congratulations. You're waiting to be on my Wow! Wow! Yes! Yes! No, I mean, Baba, baby. Yeah, Baba. Why not? Oh, great. Let's go. Thank you. Ayé tó tó àkàmàrà. Wọ́n ti padà kú. Kí n tè. Ó dẹ̀ sọ pé kí ni tèmi eyín ẹlẹ́ran ara la pé yìí. Ìgbà tí ẹ kí láàrin mi àti ẹ̀. Wọ́n mọ̀ pé ọkọ ó máa ń lọ lóyún fún. Ẹ ṣàrọra. Kí ló mean? Gbogbo ẹ̀ la mọ̀, ẹ má bàṣẹ náà sì jẹ́. Mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run. Ẹlẹ́dàá ó máa tó kú yẹn, ó máa dà fún un. Ó máa dà àtàwọn tó ń fẹ́ ọkọ ẹ̀, ó máa wá kó ní tiẹ̀ wájú. Ọlọ́run máa mú ẹ. Kí ló fẹ́ pè? Oníṣìnà, máa mọ adọ́kọ ọlọ́kan kiri ní rédèrèdè. Mo ti padà cast, èmi ti bọ́ mi. Ṣé tàbá wọn ń jà ṣé bìí ká wá kú wá ni? Ó máa ń dùn mí o. Bá mi tó ilé mi máa dà kábíyèsí mi máa ṣe birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday to you. Hip hip hip. Hooray! Thank you, everybody. Thank you so much for coming around. Thank you so much. Really appreciate you guys. Thank you, my beautiful wife, for making me a father. God bless you. Oh, Daddy loves you. All right, can we move on? So what did he say is the next thing to do? Right about now, we are about to cut the cake. Are you guys with me? Yeah, we are with you. Now, excuse me. Phone me, okay. Okay, phone. Right, okay. All right, man. Go on. Right about now, we are about to cut the cake. We are going to spell Ire together and we'll cut the cake. Ire. Are you with me? Yeah. Let's go. I-R-E. Thank you so much. Thank you, guys. Thank you. Pẹ̀lẹ́ ṣùgbọ́n. Yeah. Mami. Ọkọ. Ṣé wà? Mo kúkú wà. Ẹ̀dùn náà. Yeah. Kí ló dé? Àpò ọdún yìí. Ẹ̀wọ̀n. Kí ló wá dé? Lọ́jọ́ birthday grandson, your first grandchild. Ankara lẹ wá wò. Ṣé báṣọ lẹ wa ni? Kí ló wà ńbẹ̀? Oh, expecting kẹ owó dẹ́dẹ́ kẹ dodo ẹ̀rọ bí. Ọ̀pọ̀lọpọ̀ ọdún la ṣe máa ń ṣe. Ọmọ ẹ̀ balẹ̀. Yes, ma. Ìbéèrè kan ló fẹ́ béèrè lọ́wọ́ ìlànà. Ó dàbẹ̀ ni pé níbi 6 months ago, ó ra shares fún Eremide. Very correct. Mo kàn rárá shares kékeré kan fún náà ni pé láti sin lọ kí n ti máa prepare sílẹ̀ kí n máa invest sínú ẹ̀sílẹ̀ sórí tó bá dé ó bá ń dàgbà a máa bá ń bẹ̀ just 10 million naira just for a start if you better. Fún Eremide. Yeah. Dá Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́. A ní ṣiṣẹ́ fún oníṣẹ́. Àmín o. Ẹni ẹlẹ́ni ò sì ní gbà ṣe wá ṣe. Àmín. Tí n bá tún gbọ́ dáadáa. Yes, mama. Ó dàbẹ̀ ni pé companies mẹ́tẹ̀ẹ̀ta ò ti wílẹ̀ fún Eremide fún birthday gift. Kí ló tún kù màmí? Ìwọ ọmọ mi ni now. Ẹ wo mi ò rí nǹkan tí mi ò ní lè ṣe àbí tí mi ò ní lè will fọmọ náà. Bẹ́ẹ̀ni.
My child, ọmọ ẹni ni. Ìyà táwa ti jẹ, ọmọ wa kan tún gbọ́dọ̀ jẹrú ẹ̀. La. It's possible. Kékeré ni mo ṣe fún yẹn. Ó láwọn nǹkan tí mo tún ṣe ń prepare fún tó jẹ́ pé ó ń dàgbà báyìí, òun ń dàgbà sínú ọlá, ó ń wáyé wá jayé ń tiẹ̀ ni. Ó wáyé sínú ọlá ni. Akin. Ma? Ṣé o rò pé ó ti yá jù àti pé àwọn nǹkan yẹn ti pọ̀ jù? No, ma. Àtọ́. Kí ló yájú fọmọ? Kò sí nǹkan tó yájú fọmọ. Ohun téèyàn bá ti fi tọ́ láti sìn náà ló máa grow up to know and then. Ó dà. Yes, ma. Ọlọ́run ṣeun bí mo ṣe sọ. Ọlọ́run á gbaṣẹ́ waṣọ, Ọlọ́run ìdí àṣìṣẹ́ fẹ́ lò ní ìjọ. Àmín. Tiye. Mo ní ìyọjú sí yín kó tó di pé mo. Mo mọ̀ pé nǹkan ayọ̀ ni. Àmọ́ ọ̀nà tó gbà wá ni ò tẹ́ mi lọ́rùn. À ń bí ilẹ̀ ṣe wà yìí. Bí ilẹ̀ ṣe wà yìí mi lè mú mọ́ra mọ́. Mọ́mì, Sherry, ó tẹ́ yín lọ́rùn, kò tẹ́ yín lọ́rùn. Wàhálà tí yín nìyẹn o. Ṣeré jẹ́ kí n sọ fún yín. Ibi tó bá dé kí gbégbé mi máa gbé, ibẹ̀ ló máa gbé. Ṣé wá rí ibi tó bá ní kí tẹ̀tẹ̀ mi máa tẹ̀, ibẹ̀ ló máa tẹ̀. Òjé Akínwùmí ó ti wà ní ọwọ́ mi, kò dé sí babalá kú ẹni tó lè bọ̀. Akínwùmí ló máa ṣe bàbá ọmọ mi dalẹ́ mọ́ mi. Irọ́ ló pa. Jẹ́ kí mi wá sọ fún ẹ. Ìlú tí kò bá mọ àṣírí omi, òun ni kúkú òjò tó máa ń jọ lójú. Akínwùmí ló lè fi sínú òkùnkùn nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Nítorí pé kí ni èmi mọ̀ gbangba pé Akínwùmí kọ́ ló ní Remide. Nítorí náà gbé ọmọ padà lọ fún ọlọ́mọ kó tó dá pọnmọ́ ẹ lọ́wọ́. Ẹ gbà mí kẹ́. Ọ̀rọ̀ yín ò kúkú jọ mí lójú. Torí bẹ́ẹ̀ ṣe títí nígbà tí mo wà nínú oyún nìyẹn títí mo fi bímọ. Ṣé wo èmi àti yín nínú ilé yìí a jọ mú nǹkan lẹ̀. Ó yá gbà ní ọwọ́ mi. Tó bá yẹ pé òótọ́ ló ń sọ kí gbogbo ègún tó wà ní Bíbélì yìí kó jẹ́ tiẹ̀. Ó yá gbà lọ́wọ́ mi sẹ́ẹ̀. Kémi búra. Búra. À ń búra lé wa. Mo mọ̀ wọn bí ẹ dá kò búra. Ó dé ń bá mi lérí lórí nǹkan tí mo mọ̀. Ó dé ń bá mi lérí lórí ọ̀rọ̀ Akínwùmí. Ṣé ìwọ ló bí ni? Wo jẹ́ kí mi sòótọ́ ọ̀rọ̀ fún ẹ kó wá gbọ́ lẹ́nu. Kò sí bí Akínwùmí ṣe lè bá obìnrin ní ìbáṣepọ̀ tó àtọ̀ ẹ̀ ò lè di ọmọ. Ó pé ní ọkùnrin ṣùgbọ́n kò sí bó ṣe lè bá obìnrin ní àjọṣepọ̀ tí àtọ̀ ẹ̀ tó lè dọ̀nà. Ìdí èyí ó gbọ́ nǹkan tí mo sọ, gbé ọmọ padà lọ fún ọlọ́mọ. Gbé ọmọ padà lọ fún ọlọ́mọ ṣó oríṣẹ́ sí. Kò sí bí ẹ̀yin àtọkùnrin ṣe lè make love tó. Ẹ lè bímọ fún wọn. Torí àtọ̀ wọn ò lè dánmọ. Doctor. So. Ilé-iṣẹ́ ń ṣe daddy and son jáde yìí. Ẹ refuse láti mú wa jáde. Ẹ jọ̀ọ́, ìjáde ilé ìta fẹ́ jáde is for bàbá àti ọmọ. You are not involved. You can tell us what you want us to buy for you and we will get it. But you're not coming with us. No wahala. Baby girl. Are you ready? Let's go. Have fun. Thank you. We will have fun. And you two be good. Danny? We are going now. We are going now. We are going now. Yes, sir. In fact, ojoojúmọ́ ni máa ń check mail wa. Mi rí invitation kankan látọ̀dọ̀ wọn.
That's serious. You know, Japan people take big contract for another company. Without it. No. Okay. Hello. Okay, sir. Thank you. Just pray we get this contract. I pray. Àwọn ọ̀nà tó rántí wa. There's a message popping up. Madam. Kọ́ tí mo bí ẹni kò dá mi lóhùn. O fẹ́ sá lọ àbí? Sábọ̀ tà náà. Mo ti mọ̀ pé o máa fẹ́ jáde. Tí bá bẹ́ ọ̀hún ẹ̀ mọ́lẹ̀ kúrò ṣé ò ya wèrè? Akin, àdá, kí ló ṣẹlẹ̀? Ẹ gbà mí. Ẹ sọ fún nǹkan tí mò ń bí kó dá mi lóhùn. Ta ló bí Ìrẹ̀mídé fún? Ìgbọ̀n mi tó ti gbọ́gbọ̀ púpọ̀. Èmi ń gbọ́gbọ̀ púpọ̀. Èmi ń gbọ́gbọ̀ púpọ̀. Ní sùúrù jọ torí Ọlọ́run. Ní sùúrù. Báwo ló ṣe mọ̀? Mo ti lọ hospital. Ọ̀rọ̀ yìí ṣáà kò yé mi náà. Mo ara mi ò ṣáà balẹ̀. Mo yọ gbé Ìrẹ̀mídé lọ hospital mo lọ ṣe DNA test. And that result tells me that child is not my child. Where is my child? Ta ló bímọ fún? Akínwùmí. Kò wá tán bí? Bá a bá wí fún ni ká gbọ́ aláṣejù. Kò wá tán bí? Àfàṣẹ́gbèdò kò ti tán rẹ̀ jẹ́. Àwíwíwí àkọ́kọ́ náà ní gbà. Ó wá ń ṣe gàlè, òórùn gàlè nílé ibi tó mọ bọ́wọ́ ṣe wá. Ṣó ti yí ẹ? Àwa ń sọ pé òun kú gàlè, ṣe kí ni kan? Àwa mọ̀, èmi mọ̀. Ṣé o rò pé mi ò mọ̀ ni? Mo ń wù ẹ́ ni, mo ń wo bí tí ìyá máa jẹ lára ẹ̀. Ìwọ o tún lérí fèmí. Ilé ẹ̀kẹ́ ti ẹlẹ́bi ayé ilé kìnìkan kò wá tán bí ní ìsinmi. Ṣé o tán? Ó máa padà lọ sílé àlè tó ti gbóyún wá. Bẹ́ẹ̀ ni, kò tán. Wo Akínwùmí, ohun tó bá fẹ́ wù ẹ́ kó o ṣe fún un. Ní ohun tó bá ti wù ẹ́ ni kó o ṣe fún un. Mo support ẹ. Ìkà lélẹ́yìí. Eléyìí lè pààyàn, ó lè fi poison sínú oúnjẹ fún yàn. Ìwọ ó lè fi poison sínú oúnjẹ fún yàn. Mami. Ìyá aláṣẹ́wó. Òun ni kankan. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta la jọ lọ. Lẹ́yìn tí n bá mú òun tí n bá ṣa wẹ́lẹ́wẹ́lẹ́, tí n bá mú sákúlà kéè, tí n bá bẹ lẹ́yìn ní ọ̀ní ọ̀run, màá ṣẹ̀ṣẹ̀ wá para mi tán. Ẹ wo, ẹ̀yin fúnra yẹn ní láti jẹ́wọ́ fún mi. Kí ló ṣẹlẹ̀? Kí ni ohun tó ṣe mí tí àtọ̀ mi ò lè jọmọ́? Ẹ jẹ́wọ́. Ó yá gbà ní ọwọ́ mi. Tó bá yẹ pé òótọ́ ló ń sọ, kí gbogbo ègún tó wà ní Bíbélì yìí kó jẹ́ tiẹ̀. Ó yá gbà lọ́wọ́ mi sẹ́ẹ̀. Kémi búra. Búra. Búra lè wa. Mo mọ̀ wọn ò bí ẹ dá kó búra. Ó dé ń bá mi lérí lórí nǹkan tí mo mọ̀. Ó dé ń bá mi lérí lórí ọ̀rọ̀ Akínwùmí. Ṣé ìwọ ló bí mi? Mo jẹ́ kẹ́mi sòótọ́ ọ̀rọ̀ fún ẹ kó wá gbọ́ lẹ́nu. Kò sí bí Akínwùmí ṣe lè bá obìnrin ní ìbáṣepọ̀ tó àtọ̀ ẹ̀ ò lè di ọmọ. Ó pé ní ọkùnrin ṣùgbọ́n kò sí bó ṣe lè bá obìnrin ní àjọṣepọ̀ tí àtọ̀ ẹ̀ tó lè di ọmọ. Ìdí èyí ó gbọ́ nǹkan tí mo sọ, gbé ọmọ padà lọ fún ọlọ́mọ. Mọ́mí. Akínwùmí, ojú orí ẹ tó. Àjò ni mo ṣe, àjò owó ni mo ṣe kíyà má jẹ wá.
á jìyà púpà tó wà ń kékeré ìwọ náà mọ̀ nítorí ẹ̀ náà ni mo ṣe wò pé tí n bá ṣáájú ebi ò ní pa mí bí ò ní jìyà alẹ́ ìwọ pàápàá wà tẹgbẹ́ kó o lè tẹgbẹ́ ní nǹkan tí mo ṣe ipe kí Ọlọ́run fi owó ṣe ìkẹ́ wa àti àlàáfíà Ọlọ́run dẹ̀gbọ́ ó gbọ́ wò wá dúró ilé tó ń kọ́ wo mọ́tò tó rà tó ń gbádùn àjò ni mo ṣe. ibi awíládé yìí o ìwọ ló fẹ́ lówó olówó tóbìnrin kankan bí ẹgbẹ́ rẹ̀ ò ní rí ọlọ́kùnrin kankan ò fẹ́ mọ gbà lọ́wọ́ wọn ó sì láwọn ọmọ tó bá bí náà ó fẹ́ kán mòṣì bó ṣe léwu kó ṣe ó kéré mọ́ àṣekágbá gbogbo àṣejẹ́ tó ti jẹ́ lèmi rèé o àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ ni bàbá ó káre. ohun tókùnrin ti fojú mi rí kò ṣe é kà kódà gan ẹni tí mo bí ọmọ mi fún. ó dáa báwọn wá láti inú rẹ bẹ̀lẹ̀ jẹ́ kó o mọ gbóhùn ẹnu mi o tó rẹ́bọ tí ń bẹ lọ́wọ́ rẹ yìí lẹ́yìn tó o bá ti gbé kalẹ̀ ráàyìn ìṣẹ́jú márùn-ún ló ṣàdúrà sí o wá gbọ́ dáadáa lẹ́yìn ìṣẹ́jú márùn-ún ọ̀hún ilé rẹ tó ráwọn àǹjẹ̀nú ajé tèmi pè lọ́dẹ̀ mi lọ́hùn wọ́n ti tẹ́lẹ̀ dí ọ́ lé wọ́n sì gbọ́dọ̀ bọ́ ó gbé mi. mo ti gbọ́ bàbá. ó dákúnlẹ̀ kó o mọ ṣàdúrà ẹran ọ̀gẹ̀dẹ̀ ńlá jẹ́ ń jẹ́ o kájọ wá filé rẹ ṣe bùgbé ajé ńláńláńláńláńlá owó ńláńláńláńláńlá ajé ńláńláńláńlá kó mọ ẹbọ kódà o ẹbọ kófìn. Akin ó sùn ni. bẹ́ẹ̀ ni mà. pẹ̀lú ọkùnrin pẹ̀lú. jí. kí ló ṣe ẹ́ lélò sísìn tí mo wọlé ṣé kí n bẹ wọ́n mi. pẹ̀lẹ́ sọ̀rí pẹ̀lẹ́ ṣùgbọ́n sọ̀rí ṣùgbọ́n mò ń bọ̀. nígbà tó wá yá tí mo wá rí i pé nígbà tó wed kò sí ọmọ kò sí nǹkan kan mo wá tún padà lọ síbẹ̀ mo lọ bi wọ́n léèrè mo lọ bi bàbá yẹn léèrè pé kí ló ṣẹlẹ̀ àwọn bàbá yẹn ló wá jẹ́wọ́ fún mi ó ní nígbà tí òun ṣe kìnìún yẹn wípé àtọ̀ tó yẹ kó di ọmọ òun ló wá ń di owó fún ẹ. kì í ṣe pé mo plan ẹ bẹ́ẹ̀ o èmi ò plan ẹ bẹ́ẹ̀ o àjò ni mo ṣe o àjò ìyá ni mo ṣe ọkọ mi o yóò dáríjì mi dáríjì mi dáríjì mi dáríjì mi dáríjì mi yọ dáríjì mi mọ́mí ẹ̀yin lábáyé mi jẹ́ o ẹ̀yin lábáyé mi jẹ́ o ẹ̀yin lábáyé mi jẹ́ o. iye nana ni ọmọ ọba kù iṣẹ́ ọba ni ó ṣe kọ́ odò ọba èṣe rọlù ta ló lẹ́bi ta ló lẹ́bi ta ló lẹ́bi ta ló lẹ́bi. má jẹ́ káyé mi dàrú kábíyèsí mo bẹ̀ ọ́ iye iwájú ó ṣe lọ ẹ̀yìn èṣì ṣe padà sí ta ló lẹ́bi ta ló lẹ́bi. Omi jẹ́ ló ń ṣàn lójú mi ṣé ká pé mo jẹ̀bi pé mo wáyé ṣé oore ní ká pé ẹ̀ṣẹ̀ mi ó fojú jọ bí ta ló lẹ́bi ta ló lẹ́bi ta ló lẹ́bi.